ọ̀rọ̀ táwọn mùsùlùmí ń gbé káàkiri torí December 25 ló ń bọ̀ yìí èèyàn mú ń lù kò só ń jẹ́ ń lù wọ́n sì pé a máa jẹun àwọn kìrìsìtẹ́nì aráàmù ní ẹ̀sìn wa ò gbà bẹ́ẹ̀. àgbàgbọ́ yé nìjọ èmi máa jókòó èmi máa sọ pé nígbà tí ànábì Muhammad sallallahu alaihi wasallam tó ń bọ̀ tó kí ibo ló ti bọ̀ tí ó ṣojú ẹ̀ tó fi kọ́. àwọn àfáà tí wọ́n ń takora wọn yẹn àìjáde ló ń ṣe wọn ẹlòmíì ò dé kẹjà ní pípọ́ fẹ́ ọ̀pẹ́ nípa fẹ́ di airport àìjáde ojú dúdú táwa ti lọ kéwò oníṣòkòtò sófẹ́sófẹ́ àfiṣòkòtò sófẹ́sófẹ́ tádópẹ́ sójà níbi orin olè tó mú orin wọn sofa float. Adéyínká Àyìndé ọmọ ìyá ilépo lọ́jà àgbààgbà lórúkọ tèmi ń jẹ́ akérèfínú ṣọgbọ́n tí rèlú àwọn ọlọ́gbọ́n lọ ṣọdẹ ọpọlọ gẹ́gẹ́ tí mọ̀ níkànnì pé àìfa wàhálà lórí ìkànnì yìí ṣùgbọ́n àwọn tí bá ń rú wa lójú àmọ́ tọ̀ àwọn àgbààgbà àfáà àgbààgbà babaláwo àgbààgbà pásítọ̀ àmọ́ tọ̀ wọ́n lọ fún kí wọ́n lè ṣí gàgà ohun tó ń bò wá lójú. December ló tún ti dé yìí o lórí ọ̀rọ̀ tí ń káàkiri lọ́dọ̀ àwọn aláàfáà ẹ má jẹun Christmas December 25 kèfèrí ń làwọn kírísítẹ́nì kèfèrí ń gbé chicken bàǹbàǹbà wá yẹn ń fi ẹran ńláńlá ta ẹni tí ò tí ì jẹun lọ́dọ̀ àwọn mùsùlùmí wọ́n fi ń ta wọ́n lọ́rẹ ló jẹ́ àtọ̀ Sheikh Olúwalúlọpẹ́ Alhaji Kòkúmọ́ ló jẹ́ àtọ̀ wọn lọ àgbà àfáà ni wọ́n nílùú Abẹ́òkúta ẹ kú ìjókòó sà. ẹ kú ètò mo fi àsìkò yìí kí ọ̀gá wa àbúrò wa tó jẹ́ Adéyínká Àyìndé ọmọ ìyá ilépo ní ọjà àgbààgbà. ẹ bá mi kí gbogbo wọn Nàìjíríà kẹ́ dárúkọ yín fún wọn sà. ẹ jẹ́ kí n gbẹ́nu sí o. 100. Wise FM. wà á ti máa gbọ́. wà á ti máa gbọ́. ó ti yé mi lórúkọ tá à ń jẹ́ lẹ́kọ̀ọ́ sí i. tó bá ti dé Èkó ní mìíràn lọ́gàdù àmọ́gbọ́ Wise FM. ó ti yé mi ní tèkó wà á ti máa gbọ́ ní Tàbẹ́òkúta. ó dẹ̀ ti yé wa ni. Alhaji Kòkúmọ́ Isiaka Ìṣọ̀lá Ọlámilékan ọmọ ìyá onírú ọmọ bàbá ọlá òparun tí mo jẹ́ aláṣẹ àti olùdarí Sharpman Bitters tí mo jẹ́ aláṣẹ àti olùdarí Wise FM 87.9 Abẹ́òkúta Lagos State. àwọn èèyàn sọ pé àgbà àfáà níyìn mo ní mo mọ̀ ló fi jẹ́ ń pé ẹ̀yin náà lè bá wa dá sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ táwọn mùsùlùmí ń gbé káàkiri torí December 25 ló ń bọ̀ yìí èèyàn mú ń lù kò só ń jẹ́ ń lù wọ́n sì pé a máa jẹun àwọn kìrìsìtẹ́nì ẹ má jẹun kérésì ó lòdì sí i aráàmù ní ẹ̀sìn wa ò gbà bẹ́ẹ̀ ẹ̀sà ṣẹ́sìn wa gbà bẹ́ẹ̀ ṣé kò gbà bẹ́ẹ̀ kí nìdí tẹ́sìn wa ò fi gbà bẹ́ẹ̀ kí nìdí tó fi gbà bẹ́ẹ̀ sà. ṣùgbọ́n ní ká máa ṣe sàárà. wọ́n ní ká máa ṣe sàárà. bẹ́ẹ̀ ni sà. ká sì máa yan sàká. ẹni sàká bá wọ owó ẹ̀ tí ó yọ bí sàká yọra ẹ̀ fìtínà ni bí sàká yọra ẹ̀ wàhálà ni bí sàká yọra ẹ̀ wàhálà ni. nígbà kan tá a kéré a máa ń lọ mọ́sálásí níjọ́ Wednesday níjọ́ Thursday níjọ́ Friday a máa ṣá make sure pé a dé mọ́sálásí ní fẹ́rẹ̀. kí nìdí tẹ́ fi tètè ń dé mọ́sálásí. wọ́n máa gbóúnjẹ wá sí mọ́sálásí wọ́n máa gbé mọ́sà wá wọ́n máa gbàkàrà wá wọ́n máa gbé ògì àti àkàrà wọ́n máa gbé wá. sí mọ́sálásí. sí mọ́sálásí ń gbà yẹn. àwa mú gbogbo ẹ̀ àkọ́tọ́ ní upside down. ẹ̀wà ọmọ tó fọ́ nìyí. kí ni sà. orogún yẹ dá aṣọ fún ẹ oní kò balẹ̀ ìyẹ́ ò bá rówó ra aṣọ fún ẹ ní wàá máa rìn owó kiri. kábíyèsí. orogún yẹ dá aṣọ fún ẹ oní kò balẹ̀ kárí yẹ rówó ra aṣọ fún ẹ wàá máa rìn owó kiri. wọ́n ní kó wá jẹ sàárà ọlọ́jọ́ wọnú. epo náà ni kò mú àbàtà orí sofa float. àsìkò tá a wà yìí gbogbo ọlọmọ bílù ṣe rí o èmi mi ò ní ọ̀tá nínú kìrìsìtẹ́nì mi ò ní ọ̀tá nínú mùsùlùmí mi ò ní ọ̀tá nínú ilẹ̀ mọ̀pẹ́. ìdí ni pé déédéé ibi tó bá bí kálukú sí oníkálukú máa ń ṣe. ibi tó bí kálukú sí ni kálukú máa ṣe. bẹ́ẹ̀ ni sọ. wọ́n bí wá sínú mùsùlùmí náà ṣe sọ mí ní Muhammadu Isiaq. tó yẹ pé ilé kìrìsìtẹ́nì náà bí mi sí ni wọ́n á sọ mí ní Isaac tó bá jẹ́ ilé babaláwo wọ́n á ní Isiaku. ẹ̀yà kí la wá wọ́k. àmọ́ bí tó bí wá sí òun là ń ṣe la ṣe ń pera wa ní mùsùlùmí ẹ má jẹ́ ká rí ẹlẹ́sìn kankan
wípé wọn ò dá. Ẹ jẹ́ ká fi ìfẹ́ ká fi bára wa ṣe. Ìfẹ́ ní ọ̀rọ̀ ẹ̀sìn o. Ìwọ tó ń sọ pé kó máa jẹun kìrìsìtẹ́nì oúnjẹ ọdún wọn, kó máa jẹun Christmas, kó máa jẹun New Year. Ọmọ ẹ tó bí tó jóbìnrin ìgbà tó máa lọ́kọ kìrìsìtẹ́nì ló mú wálé tó wá fẹ́. Wọ́n dẹ̀ jọ pàdé ní skul, wọ́n dẹ̀ ti ní fẹ́ ra wọn. Ṣé wàá torí pé ọmọ ẹ obìnrin fẹ́ kìrìsìtẹ́nì wàá rí kìí ṣọmọ ẹ mọ́? Oúnjẹ Tinubu bá bí abiyamọ tó gbé ọmọ ẹ tó pé bínú ṣe ń bí òun lónìí òun sọmọ sínú ìjà lọ, tínú ìjà lọ bá rọ̀, tínú abiyamọ bá rọ̀, inú ìjà lọ lè má rọ̀. inú ìjà lọ lè má rọ̀. Ẹ ká fìfẹ́ bá gbogbo ẹ̀sìn ṣe, ká má rí ẹ̀sìn kankan ní ẹlẹ́yà mẹ́yà. àsìkò tí Nàìjíríà wà yìí gan-an kálukú mọ́ nǹkan méjì ló ń ṣe gbogbo wa lásìkò. Àkọ́kọ́ àti kejì sà. Ẹni tí ò lówó lọ́wọ́ ó ń kọ̀m̀pín pé òun ò lówó lọ́wọ́. Ẹni tó lówó lọ́wọ́ wọ́n máa fi bíìlì pa 2,000 3,000 5,000 10,000 20,000 bóyá máa máa sẹ́ǹdì ẹ̀sìn wọn nìyẹn. A ṣe dátà, a ṣe káàdì, nǹkan méjì tó jọ ń ṣe wá ní. Ẹ ṣeun. Àsìkò táwa yẹ jọ ẹ káfíń bára wa ṣe tó bá gbóúnjẹ wá sílé tèmi mi máa jẹ o. Tán bá gbé oúnjẹ wá sílé aláàjì máa jẹ tọ́kì. Ṣé mo léwo oúnjẹ ni? Bẹ́yìn ṣe wá jẹ́ àfáà yìí tí kéwu yé yín tinú tẹ̀yìn. Ẹ̀yin ṣe kérésì nílé tí yín lọ́tọ̀, ẹ̀yin ṣe New Year, kì í ṣe iléyá àti túnú àwẹ̀ nìkan lè ṣe sà. Mo ti sọ̀rọ̀ kan sìn. Gbogbo nǹkan tá à ń pè láyé gbogbo ọjọ́ ayé pátápátá nǹkan méjì ni, òru àtọ̀sán ni. Kò sọ́jọ́ kọjọ́ kérésì, kò sọ́jọ́ kọjọ́ léyà, kò sọ́jọ́ kọjọ́ tùnú. A kàn ní a ní gẹ́gẹ́ bá a ṣe ní oṣù tó máa ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ oṣù a máa sọ Sùlẹ́jà, Muharram nǹkan àbí. So bẹ́ẹ̀ ni December ṣe wà, bẹ́ẹ̀ ni January ṣe wà. Gbogbo àwọn oṣù tá à ń sọ yìí gbogbo wọn náà ní àkọsílẹ̀, ó dẹ̀ ní nǹkan tó ṣẹlẹ̀ tí wọ́n fi fún wọn ní orúkọ wọn. Ọjọ́ méje ló wà nínú ọdún, ọjọ́ méje ló ń rotate oṣù. Ọjọ́ méje ló wà nínú ọdún. Ọjọ́ méje ló ń rotate oṣù. Òun ló ń rotate oṣù. Lọ́nà wo dà? Sunday, Monday, Tuesday, Wednesday, Thursday, Friday, Saturday. Wọ́n máa ń sọ pé 4 weeks ó ní oṣù kan. Oṣù tẹ́wádìí yẹn ó jẹ́ 12 months òun lọ́dún. 12 months tó jẹ́ ọdún kan yẹn ṣẹ́gbọ́n mi tẹ́ bá lọ wo 12 months yẹn wọ́n máa ń pè kíni kan ní tùrábì, mọ́ọ́yí, àwáyí, nọ́ọ̀rí, ó jẹ́ mẹ́rin. Mẹ́rẹ̀ẹ̀rin yẹn ó ní iyẹ̀pẹ̀, iná, omi, atẹ́gùn. Mẹ́rẹ̀ẹ̀rin tẹ́ ń wò yẹn ṣẹ́gbọ́n mi, mẹ́rẹ̀ẹ̀rin yẹn tẹ́ bá lọ gé 12 yẹn ẹ rí wípé 12 tí nǹkan tá à ń sọ yìí ń gé fún yín ó ń gé mẹ́rin. Láàárín oṣù kan kẹ̀dẹ̀rẹ́ ọ̀sẹ̀ mẹ́rin náà ni ó wà nínú ẹ̀. Iná ó mú mẹ́rin, atẹ́gùn ó mú mẹ́rin, iyẹ̀pẹ̀ ó mú mẹ́rin, omi ó mú mẹ́rin. Ó lè jẹ́ 12 months. Èmi ò tó bá gbóúnjẹ wá lè tèmi mi máa jẹun. Àwọn ọmọ mi gan máa jẹ àwo lọ́tà nébọ̀ ẹ gbogbo nǹkan tó kọ́ lè fi kọ́kọ́ mú ọ̀rá ẹ wípé èèyàn ní ẹ nínú ayé nífẹ̀ẹ́ ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ gẹ́gẹ́ bí ara ẹ. Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní la yuminu ahadukum ata yuhibba li akhihi ma yuhibbu li nafsihi. Sallallahu alaihi wasallam. Ó gbọ́dọ̀ nífẹ̀ẹ́ àwọn ará ilé ẹbí ara ẹ. Tí o bá ti nífẹ̀ẹ́ tó kọ́lé sẹ́gbẹ̀ẹ́ ilé ẹ, àwọn ọmọ yẹ wọ́n lè máa gbé London, wọ́n lè máa gbé Naija, wọ́n lè máa gbé Bẹ̀rẹ̀kòdó, wọ́n lè máa gbé Igbá, wọ́n lè máa gbé Agége, wọ́n lè máa gbé Pàjá, wọ́n lè máa gbé Ẹniwẹ̀.
tí nǹkan bá ṣẹlẹ̀ sí yàn before kí yàn tó rí anybody neighbor ẹ̀ ló máa rí o love your neighbors. As in love yourself. Ẹ ṣeun bà mí olúwa ló lọ pẹ́ nǹkan kan wá ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ṣe ṣàlàyé fún wa yìí oríṣiríṣi là ń rí lórí ẹ̀rọ ayélujára àwọn kan á sọ pé aráàmù ló ń jẹ yẹn sẹ́ àwọn àfáà míì náà tí wọ́n jẹ́ mùsùlùmí wọ́n tún ń jáde pé sẹ́ẹ̀ àní ẹ mọ́ jẹ́ lọ ni ṣé mùsùlùmí kankan náà kọ́ láwọn méjèèjì kí ló dé tí àgbọ́yé wọn tí ò jẹ́ ìkọ̀ọ̀kan náà. àìjáde ló ń dà wọ́n láàmú. àìjáde ló ń dà àwọn àfáà yẹn láàmú. àwọn àfáà tí wọ́n ń takora wọn yẹn àìjáde ló ń ṣe wọn ẹlòmíì ò dé kẹjà dé ibi kó fẹ́ wọ́n play dé kó fẹ́ dé airport àìjáde ojú dúdú Yorùbá level irọ́ lásán ìgbà tó rẹ̀ mi ẹ fẹ́ kọrin ìgbọ́n tó sọ ni ó ní ìsìlámù pé lẹ́sìn ó mọ́ tónítóní mùsùlùmí ló ń ṣe ààrẹ kí ló ṣe jẹ́. ó ní Islam ó pé lẹ́sìn mùsùlùmí àìgbàgbọ́ yé ló ń dà wá láàmú ìgbà tó lọ́dẹ̀ fẹ́ sọ. kí ló sọ sá. padà bisimilayi ramani ó ní àríyá ọmọ akímọ́lé tó lákùndé nókùn wá àti mọ́mútó alẹ́ wà rọrí tó lákùn Islam yìí náà ó ní mo pé ẹ̀sìn mùsùlùmí ẹ̀sìn Islam yìí mo pé fún yín. àgbàgbọ́ yé níjọ èmi máa jókòó èmi máa sọ pé nígbà tí ànábì Muhammad sallallahu alaihi wasallam tó ń bọ̀ tó kí ibo ló ti bọ̀ ṣoṣojú ẹ̀ tó fi kọ́ wàá máa wí bí èmi á máa wí. àwọn aráàta sì máa wò pé ọ̀rọ̀ wọn náà ló ń takora wọn. àwa lágbàáyàn láì kan wọnú wa. torí tá à ń sọ ó takora wọn. mọ̀lẹ́ka oníyẹ mẹ́sàn-án ó nà yẹ sí apá ọ̀tún ó kan ìpẹ̀kun ayé. mọ̀lẹ́ka oníyẹ méje ó nà yẹ sí apá òsì ó kan ìpẹ̀kun ọ̀run wọ́n dalẹ̀ à ń ṣàní táná ṣojú ẹ̀kọ́ tíra nu gbogbo wa. bàbá wọn dálẹ̀ à ń ṣà kò sáfà àtọ̀ṣojú ẹ̀kọ́ tíra nu wa. wọ́n bí wa síbẹ̀ ní wọ́n tó bí sínú kìrìsìtẹ́nì náà tó bá bẹ̀rẹ̀ sí ní kóòtù bíbélì wọn wọ́n ní in the Bible of Simon in the prophet of so yes. yóò wà ń bẹ̀. story ni tẹ́ bá dẹ̀ tí wàá rí àwọn onílẹ̀ mọ̀ pé wọ́n ní ó dífá fún kí ló dífá fún story. ìjọ tó ń tì kọ́lé ọ̀run bàbá sí kọ́lé ayé. ìkọ́lé bógan ìkọ́lé kíni kàtìkàtì Yorùbá level irọ́ lásán kálẹ̀ jáde kó nínú ayé. ok ní mọ́kà wọ́n máa faṣọ green sí òkú wọ́n fi black sọ̀kù wọ́n fi blue sọ̀kù wọ́n fi red sọ̀kù kí wá ní. ẹ má bínú sá funfun lámọ̀ ní Nàìjíríà pé wọ́n bẹ wá aṣọ funfun náà fi ń sìnkú aṣọ funfun náà fi ń sìnkú. Yorùbá level kì í ṣe dandan la gbọ́dọ̀ fi aṣọ funfun sí òkú. Yorùbá level irọ́ lásán mọ́kàtẹ́ ló àti tó ẹ̀mí ló sà tó dẹ́ lómi àmà òbí mọ́kà ó lè má dé airport rí bẹ́ẹ̀ yẹn mọ́kàtẹ́ ló tó ẹ̀mí ló sà. àtọ̀ ẹ̀kan bẹ́ẹ̀ méjì. Yorùbá level Yorùbá level Yorùbá level. adúpẹ́ fọlọ́ gbogbo àwọn nǹkan yẹn ẹni tó bá ti ibi tí kálukú bá fi gbàgbọ́ ẹ̀sìn ló máa bá àwa nígbàgbọ́ ìgbẹ́ ká lọ ṣe àdúrà àìgbàgbọ́ táwa nínú ẹgbẹ́ ká lọ ṣe àdúrà ìgbàgbọ́ tá nínú so àwa náà máa wọlé a máa jáde a máa. ọ̀rọ̀ lẹ gbọ́ lẹ́nu àfọ́ àti kéwú yé tán wọ́n ní oúnjẹ Christmas àbóúnjẹ Kristẹni wọ́n ní kì í ṣàràmù èèyàn ń bàlújà ebi ń pa majority á gbé wa bá wọn pé àfa wa sọ pé ó gbé àfa yín gan náà kí láfa yín sọ. àwa sọ pé àràmù ni àgbà gbọ́dọ̀ jẹ ebi sì ń pa ìgbà míì ẹlòmíì ò fẹ́ yọ̀ǹda oúnjẹ yẹn àdìọ́kàn táwọn àfa sọ pé ẹ bá jẹ́ inú iná lẹ̀ lọ ẹ̀sà iná ni gbogbo àwọn àfa sìn ni wọ́n ń pín káàkiri sà. àwọn ni Ọlọ́run pé nọ́mbà wọn tó ń pín náà fáwọn èèyàn ọgbọ́n tí àfa tí lákọ̀ sọ. kí ló wí sà. àfa yẹn ni fàlàwọ́ làlẹ́ ilimu mọ́ọ́sẹ̀ ìdátìrìjàlù fàlà orí falẹ̀ aláàlẹ̀ wàlà àràmù onífàlàwọ́ làlẹ́ ilimu mọ́ọ́sẹ̀ ìdátìrìjàlù orí tí ó bá sọ́lá mímà ọmọ èèyàn bá yọ lórí ibú ni ọlọ́lọ́ni káwa náà ti kọ́ta ó lọ́mọ èèyàn bá ti kí ni kò bá yọ lórí ibú onífàlàwọ́ làlẹ́ àràmù wàlà àlàlẹ̀ fàlàwọ́ làlẹ́ àlàlẹ̀ wàlà àràmù ó lè Yorùbá má dá ọ̀tún mọ́ yàtọ̀ sí òsì kò bá má mọ ẹ̀tọ́ yàtọ̀ sí èèwọ̀ ọlá mímọ̀ tó fi kó àwa ló fi yé wa tó bá ti lọ kéwò oníṣòkòtò sófẹ́sófẹ́ àfi ṣòkòtò sófẹ́sófẹ́ tádùpẹ́ sójà nídìí. orin wo lẹ tó ń wọ ẹ. orin one sofa float ace ẹ wá o
ẹ má waste oúnjẹ yẹn o ẹ má lọ gbé oúnjẹ fún àwọn tí wọ́n ní jẹ o. ẹ̀yin kírísítẹ́nì wọ́n ń bá yín wí. ẹ̀yin kírísítẹ́nì tẹ́ ẹ bá rẹ̀ ṣe fẹ́ fún lóúnjẹ ẹ gbóúnjẹ wá miskin lèmi náà. bàbá alátẹ́wọ́gbọ̀rẹ́ làwọn náà. kódà tó bá wo máa gbọ́ ọdẹ kọ́ lórí mi ló sọ pé ṣe bá fà á ní ẹ òun lo gold mo ní ò gbádùn láì yá mi lówó rà. ìrànlọ́wọ́ ra gold. kódà gan orí Jésù gan náà tún gbé sínú. orí Jésù náà tún gbé sínú góòlù ọrùn yín. ní tí ẹ mọ̀ pẹ́ ó di búlẹ̀búlẹ̀. ọ̀gbẹ́ni tó bá kún ẹ lọ máa pín láàrin ara yín. ẹ gbóúnjẹ wá oúnjẹ kérésì. ọdún ló dé tá à ń ṣe kérésì. ọlọ́pàá kò lè mú wa ọdún ló dé. gbóúnjẹ wá ká jẹun kérésì jọ má dàgbà mọ́. ẹ̀yin kírísítẹ́nì náà kí ló dé tẹ̀ ń gbé oúnjẹ yín káàkiri lọ́dọ̀ àwọn tí ò ní jẹ. ẹ gbóúnjẹ wá sílé mi. ó gbé fún wọn lọ́dún tó kọjá ibi ẹ̀yìn kò lélẹ̀ wọn ọba ráìsì àti ṣíkìn bẹ́ẹ̀ oúnjẹ rà mẹ́ kí lẹ tún ń gbé lọ lọ́dún yìí sí. ẹ má fún oúnjẹ ṣòfò. even àìmọye àwọn kìrìsìtẹ́nì tó wà ní àyíká mi ní kàràkàrà mi tí mo sọ fọ́lọ́run pé kó bò mí láṣìírí kí àwọn ọmọ lọ kó tọ́kì wà ní farm tí máa fún wọn ní tọ́kì bíi 100 turkeys ìpè kan fi ṣe ọdún tí mo dẹ̀ máa fún ọ ní rice pé kan fi ṣe ọdún kí ló ń ṣe ìwọ tó ń ṣe yànmọ̀yànmọ̀ rádaràdà tẹ̀ ń bá kiri Yorùbá lẹ̀fù ìrọ́ lásán ṣòkòtò wèrè Yorùbá lẹ̀ bí ń pa ìrẹ́ lórí kò jẹun alẹ́ àná sùn. ẹ wo ẹ̀yin kìrìsìtẹ́nì tẹ́ fẹ́ ṣọdún ni mo rí bá wí ẹ má wéèsì oúnjẹ yín káàkiri mọ́ ó mọ níbọ̀ tó ń fóúnjẹ ṣòfò má wéèsì owó ló sáà fi rà. Adéyínká Àyìndé kọ́mẹ́dì.